ẹ̀yin ènìyàn wa ìdájọ́ ikú ni fún wọn o. ọpẹ́ o pìtìpìtì ayé ti dé bá àwọn agbésùmọ̀mí o nínú igbó o ọwọ́ ti bà wọ́n. ẹ wo àwọn tó ń kó oúnjẹ fún wọn, epo pupa, ìrẹsì, sólà, magazine, oríṣiríṣi àwọn nǹkan ìjà olóró, ọwọ́ ti bà wọ́n. ẹ wo wọ́n ti mú balẹ̀ nínú wọn gidi. bí ọwọ́ ṣe ń bà wọ́n báyìí ni wọ́n mú wọn balẹ̀. ìdájọ́ ikú ni fún wọn gbogbo agbésùmọ̀mí tí ọwọ́ bá bà. ẹ wo àwọn ilé ìtẹ̀rí tí wọ́n rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ kiri yìí, ọwọ́ ológun ti bà wọ́n, wọ́n ti pa nínú wọn. àwọn tó kù wọn lẹ rí yìí tó jẹ́ wípé àwọn mọ́tòsáìkù wọn wọ́n ti gbà, wọ́n ti dáná sun. àwọn ilé tí wọ́n sá nínú wọn lẹ́rí tí wọ́n rìn kiri nínú igbó yìí o. wọn kò sí mọ́tòsáìkù mọ́ lọ́wọ́ wọn, kò sí nǹkan ìrìnsẹ̀ mọ́ fún wọn. àwọn kan náà lẹ́ ń wò yìí tó jẹ́ wípé kẹ̀kẹ́ gan ni wọ́n ti ń gùn, wọn ò ní mọ́tòsáìkù mọ́, mọ́tòsáìkù wọn ti dáná sun. ẹ rí i pé ìdààmú ti dé bá wọn báyìí. wọ́n ń ṣe kinní yẹn tààràtààrà fún wọn gidi báyìí. àwọn ológun nàìjíríà wọ́n ń gbéná wojú wọn gidi o. àwọn agbésùmọ̀mí, ẹ̀yin tí ẹ bá fẹ́ wo fọ́nrán yẹn ẹ lọ sínú Telegram wa, ẹ rí bí wọ́n ṣe wọ́n ṣe wọ́n gidi ni wọ́n ṣe ọṣẹ́ ńlá gidi fún wọn. yẹn ni àwọn agbésùmọ̀mí, wọ́n ṣe ọṣẹ́ gidi fún àwọn agbésùmọ̀mí ní àwọn ọmọ ogun nàìjíríà. ẹ lọ sínú Telegram wa, ẹ rí wọn bí wọ́n ṣe nà wọ́n sílẹ̀ lẹ́bẹ́lẹ́bẹ́ nígbà tí ọwọ́ bà wọ́n. àwọn tí wọ́n kó oúnjẹ fún wọn, epo pupa, ìrẹsì, gàrí oríṣiríṣi pẹ̀lú àwọn magazine, nǹkan ìjà olóró òun lẹ́rí tí wọ́n kó kalẹ̀ yìí o. nígbà tí wọ́n mú wọn tán, bí wọ́n ṣe mú wọn, wọn ò bójú àánú wò wọ́n o. wọ́n mú wọn balẹ̀ ni. bí ọwọ́ ṣe máa bà wọ́n lẹ́yẹ kọ̀ọ̀kan ni. gbogbo ẹ̀yin tí ẹ ṣe agbódegbà fún wọn, àtẹ̀yin ọmọ yorùbá kọ̀ọ̀kan tẹ́ ẹ ń gbà bọ̀dì sílẹ̀ yorùbá, tẹ́ ẹ ń ṣe olùgbọ̀wọ́ fún gbogbo yín pátá ni ọwọ́ máa bà. ṣé ẹ gbọ́ wọ́n ti bà lára àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìjínigbé ti ọ̀yọ́, ògbómọ̀ṣọ́, ìjọba ìbílẹ̀ oríire, wọ́n ti mú lára wọn náà. gbogbo yín pátá, gbogbo yín tẹ́ ẹ lọ́wọ́ sí ìgbésùmọ̀mí nínú ìlú ìlọ́wọ́ á máa bà lẹ́yọ kọ̀ọ̀kan. ojú wọn rèé, ojú àwọn ẹni ibi tí wọ́n lọ kó àwọn ọmọ ọlọ́mọ nílé ìwé àti olùkọ́, àwọn tọ́wọ́ bà ní o. bọ́wọ́ ṣe máa bà gbogbo wọn ní lẹ́yọ kọ̀ọ̀kan. ẹ̀yin èèyàn wa jẹ́ ká fi ohùn sí kẹ́kẹ́ bá wa gbọ́ lẹ́nu àwọn ọmọ ogun nàìjíríà bí wọ́n ṣe mú àwọn agbésùmọ̀mí wọ̀nyí àtàwọn tó kó oúnjẹ fún wọn. àwọn lẹ́rí tán rìn kiri yìí o. gbogbo bọ́ ṣe ń rìn kiri ọwọ́ padà bà wọ́n náà ni, torí kò sí nǹkan ìrìnsẹ̀ fún wọn mọ́. ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ọmọ ogun nàìjíríà tó mú wọn. These are the magazines we recover from them. Only this one, all are empty magazines, except for this one that is loaded with 30 rounds. 30 rounds. This is the AK we recovered, and the Dengon. These are the supplies they had. They used to prepare food for them. This is rice. They have solar. They use solar. Far back. All these are the things they use. These are the things. 50. Now you be quiet. 50. Look at the all what they have to say. They normally enter Owa night to pass the night in Owa, and in the morning they go back to the bush. Oh yeah, it's raining. Everybody they pass to stay. They normally enter Owa night to pass the night in Owa, and in the morning they go back to the bush. Oh yeah, it's raining. Everybody they pass. No. You see what happened, no? What up, Uwa? Yeah, coming. Open fire. Open fire. Fire! bí àwọn ológun ṣe dáná ìbọn bolẹ̀ fún wọn òun lẹ bá wa ń wò yìí o. mi ò fẹ́ jẹ́ kí ọta ìbọn yẹn kó dún jù. ẹ lọ sí orí Telegram wa, ẹ rí ẹ̀kúnrẹ́rẹ́ fídíò yẹn, ẹ rí níbẹ̀ bí wọ́n ṣe dá ìbọn bolẹ̀ fún wọn, bó ṣe yẹ kí wọ́n máa ṣe fún wọn láti ọjọ́ yìí nìyẹn. Because gbogbo orílẹ̀-èdè lágbàáyé kò síbi tí wọ́n ti ń bojú àánú wo ọ̀daràn. tẹ́ bá ti mú wọn, ẹ ṣe kinní yẹn fún wọn nínú gbóǹbẹ̀ náà ni. ẹ wo àwọn lẹ́rí tí wọ́n ń rìn kiri yìí, àwọn èèyàn wọn tó kù wọ́n ti mú wọn balẹ̀. ẹ rí i pé àwọn nǹkan ìjà tó wà lọ́wọ́ wọn gan kò pọ̀ mọ́. ìwọ ni mọ́tòsáìkù wọn ni wọ́n ti gbà á, wọ́n ti dáná sun, àwọn ọmọ ogun ti dáná sun.
bó ṣe yẹ kó rí fún wọn nìyẹn. Ẹ bá wa máa kógun tì wọ́n, ẹ bá wa lé wọn tán, ẹ lé wọn tán kárá ìlú lè ní ìfọ̀kànbalẹ̀. Ẹ wo àtẹ̀jáde ilé tó jáde yìí náà wípé àwọn agbésùmọ̀mí kẹ̀kẹ́ ni wọ́n túbọ̀ ń lò báyìí. Tẹ́ ẹ bá nígbàgbé lórí ìkànnì Àṣàkẹ́ TV show mo ṣètò kan nìkan bí oṣù mélòó kan sẹ́yìn wípé kí àwọn tí wọ́n bá ti jí gbé tó bá ti request fún motorcycle kí wọ́n má máa fún wọn mọ́. Ṣé ní pé ó ti ń work? Kọ́ má máa fún wọn mọ́ tó hàn bá ti rí motorcycle fi rìn mọ́ tó rí fi ṣẹ̀ṣẹ̀ rìn mọ́. Ẹ rí i pé gbogbo ìgbésùmọ̀mí yẹn ó máa dínkù. Àwọn nǹkan ìrìnnà tó máa ń rí lò yẹn ó jẹ́ kí iṣẹ́ yẹn kó máa yá wọn lára. Ó jẹ́ kó máa rọrùn fún wọn. Ṣùgbọ́n tó hàn bá ti rí mọ́ ẹsẹ̀ tán fi ń rìn kiri ibi mélòó náà fẹ́ fẹsẹ̀ rìn lọ. Ṣèbẹ́ ti rí bẹ́ẹ̀ yẹn. Ibi mélòó náà fẹ́ fẹsẹ̀ rìn lọ ẹsẹ̀ náà fi ń rìn kiri yẹn. Bọ́dẹ̀ ṣe fẹsẹ̀ rìn kiri yẹn wọ́n á lọ pàdé àwọn ọmọ ogun níwájú. Wọ́n á kó fún wọn tààràtààrà ni. Wọ́n á kó fún wọn àwọn lè tó ń rìn kiri wọ́n á ìpàdé ọmọ ogun níwájú tí wọ́n á sì ṣe wọ́n mọ̀ṣẹ́ gidi bí ọwọ́ ṣe máa bá gbogbo wọn nìyẹn. Ẹ̀yin ènìyàn wa ẹ bá wa tẹ́tí ńlẹ̀ kẹ́ ẹ bá wa ti wo fọ́nrán yìí. Àwọn lẹ́ ń wò yìí o tí wọ́n da ìbọn bolẹ̀ ní agbègbè kan ní Mali. Ṣe rí pé gbogbo West Africa ni wọ́n wà. Ẹ wo ṣe rí adúrú nǹkan tó wà lọ́wọ́ wọn. Ẹ bá wa gbọ́ ohun tí wọ́n sọ. Allahu Akbar, Allahu Akbar. Mana buzu? Azawad, Allahu Akbar, Azawad. Àwọn agbésùmọ̀mí lẹ̀ ń wò yẹn o bí wọ́n ṣe ń ṣòro bí agbọ́n ní Mali náà tí gbogbo bọ́dà wa nínú ìlú nílẹ̀ Yorùbá tó bá lè ní ẹ̀ṣọ́ ààbò kí wọ́n kó àwọn ẹlẹ́ṣọ́ ààbò síbẹ̀ torí àwọn ilé tí wọ́n bá ṣòro tán bí agbọ́n ní Mali tán gbogbo wọn pátá ẹ̀ ni wọ́n yìn padà ń bọ̀ nínú Nàìjíríà o. Gbogbo ẹnu bodè pátá ló yẹ kí wọ́n wá bí wọ́n á ṣe pèsè ètò ààbò síbẹ̀ ṣe bẹ́ẹ̀ ti rí wọn. Ẹ lọ wo ẹ̀kúnrẹ́rẹ́ fọ́nrán yẹn nínú Telegram Àṣàkẹ́ TV kẹ́ rí bí wọ́n ṣe da ìbọn bolẹ̀ tí inú wọn ń dùn tí wọ́n ń ṣe alihamudulilayi àwọn ti gba ibì kan ní Mali. Gbogbo wọn pátá yìí irú kọ̀ọ̀kan náà ni wọ́n àtàwọn tó wà ní Mali o àtàwọn tó wà ní Nàìjíríà yẹn kọ̀ọ̀kan náà agenda kan náà ni gbogbo wọn ní. So àwa tá a wá nílùú àwa ni ká wá nǹkan ṣe sí ìlú wa bí ètò ààbò á ṣe wà. Bí ètò ààbò á ṣe wà torí àwọn eléyìí agenda burúkú ni wọ́n ní o láti gba ìlú ni. Ẹ rí i pé kò sí ìyàtọ̀ nínú àwọn tó wà ní Mali àtàwọn tó wà nínú Nàìjíríà. Ẹ wo àwọn tó fẹsẹ̀ rìn kiri inú igbó Sambisa tí wọ́n ti gba motorcycle ọwọ́ wọn. Àwọn kan ló ń lo kẹ̀kẹ́ wọn lẹ́yìn tí wọ́n páàkì kalẹ̀ yìí. Wọn ò rí epo dà sí inú máṣíìnì wọn mọ́. Kẹ̀kẹ́ lẹ́rí tí wọ́n wá ń lò yìí àti kẹ̀kẹ́ àti máṣíìnì wọn tẹ̀ ní wá rí kankan lò mọ́. Gbogbo wọn pátá ni ọwọ́ máa bà. Ẹ̀yin ènìyàn wọ́n jẹ́ ká rí èròǹgbà yìí ní abẹ́ fọ́nrán yìí. Ọwọ́ ti bà wọ́n pìtìpìtì ayé ti dé bá wọn. Tí wọ́n bá dẹ̀ ti mú wọn ìdájọ́ ọwọ́ gidi kan máa ṣe fún wọn. Kan máa ṣe ìdájọ́ fún wọn lójú ẹsẹ̀. Ẹ rí i pé gbogbo irú ìwà àbàjẹ́ wọ̀nyí gbogbo irú ìwà ọ̀daràn wọ̀nyí á ti dínkù. Nígbà tí wọ́n á jí àwọn èèyàn gbé wọ́n á gba ránsọ́ọ̀mù wọ́n á ti máa request fún motorcycle kọ́kọ́ máṣíìnì 5 wá kọ́kọ́ kinní kan wá wọ́n á ti máa demand foríṣiríṣi. Ayé gba tápà àwọn ó kọ́lé ìgúnnu. Ṣùgbọ́n tí wọ́n bá ti rí gbogbo nǹkan wọ̀nyẹn mọ́ ẹ rí wípé àwọn gọwọ́ máa sún wọn. Ibi mélòó náà fẹsẹ̀ rìn dé tí wọ́n dẹ̀ ń kojú wọn tí wọ́n mú wọn balẹ̀ lẹ́yẹ kọ̀ọ̀kan. Àwọn tó ṣòro bí agbọ́n tí wọ́n lọ jí àwọn èèyàn gbé ní Ògbómọ̀ṣọ́ ọwọ́ ti bà nínú wọn. Àtàwọn ọmọ Yorùbá tó lọ́wọ́ sí gbogbo yín pátá lọ́wọ́ á máa bà. Ẹ ní mórí bọ́ gbogbo yín ní àṣírí yín á máa tú àwọn alálẹ̀ á máa tú àṣírí yín. Gbogbo ẹ̀jẹ̀ tẹ́ ń ta sílẹ̀ àwọn olùkọ́ tẹ́ ẹ bẹ́ lórí wọn tẹ́ ní jẹ́ kẹ́ ẹ ní ìsinmi. Ẹ̀jẹ̀ wọn á máa ké lórí yín á máa lé yín kiri ni. Bẹ́ẹ̀ sùn ẹ̀jẹ̀ wọn ìṣẹ̀dá wọn á máa lé yín kiri lójú oorun ní gbogbo ẹ̀yin ìkà. Ẹ̀yin ènìyàn ẹ jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yà ní dààmú. Èmi náà ni ọmọ yín ọ̀rẹ́ ni olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show. Àṣàkẹ́ TV show.